ẹ̀yọ́nú ayé, ẹ̀yọ́nú owó, ẹ̀yọ́nú àwọn àgbàlagbà. Ayé ò ní bínú sí mi o. Gbogbo ìwọ tó bá ṣe àṣẹ, ayé ò ní bínú sí ọ. Àwọn iṣẹ́ kan lèèyàn máa ń lò, tóbìnrin ọmọ fẹ́yàn, tọkùnrin ọmọ fẹ́yàn, tọmọdé ọmọ fẹ́yàn, tágbàlagbà ọmọ fẹ́yàn. Ara àwọn iṣẹ́ òun nìyí. Sórí bí èèyàn bá ti mọ ibi tẹ́gbẹ́ rẹ̀ ti ń là, yọ sáré kú ni. Ọwọ́ à ń bi iṣẹ́, wọn ń kórìíra rẹ, ọwọ́ ń bẹ lára rẹ nu. O nílò ẹ̀yọ́nú, o nílò iṣẹ́ àwọn àgbàlagbà, o nílò iṣẹ́ tá a fi mú kórìíra kúrò lára. Sórí ẹ̀yọ́nú yìí, ewé ẹ̀mílẹ̀ la máa ń lò. Ẹlòmíì lè má da ewé mọ̀. Ṣẹ́rí ewé ẹ̀mílẹ̀ yìí kìí ṣe ewé tí yẹn lọ́ máa ń jánu gbólọ̀ ńlọ́hun. Ara lé ní máa ń wà. Ìgbà mo jí láàárọ̀ yìí tí mo wọ ẹsẹ̀ lé, mo ní oògùn yìí nìyí. Nígbà tó jẹ́ òtíṣẹ́ parẹ̀ lójú ọjáde, mo ṣe wá wò pẹ̀tọ̀. A mú wá fún gbogbo ọmọ aráyé, gbogbo ọmọ Yorùbá, gbogbo ẹ̀dákẹ́dà tí ń wò wá all over the world. Gbogbo ẹ̀yin fans wa tẹ́ ń wò all over the world. A máa láìpẹ́ yìí, ẹ̀yin tẹ́ jẹ́ fans wa ní lórí YouTube. Ó ṣe ṣe kẹ́ mọ́ bá àwọn ṣe wa pàdé lédè China. Kẹ́ mọ́ bá ṣe wa pàdé lédè Haúsá, ká mọ́ translate ẹ̀ sédè Haúsá. Ó ṣe ṣe ká mọ́ translate ẹ̀ sédè Igbo. Ó ṣe ṣe ká mọ́ translate ẹ̀ sédè òyìnbó. Nítorí pé àwọn fans mi tó jẹ́ elédè míì, wọ́n ní bàbá à ń jàǹfààní yín tòótọ́, ṣùgbọ́n àìmọ́ sọ òyìnbó, àìmọ́ sọ èdè wa yóò jẹ́ ká lè máa bá yín relate dáadáa tó. Ìdínú tó fi jẹ́ pé ẹ lè máa bá pàdé nínú àwọn èdè míì tó bá yá. Sórí ọṣẹ Edward à ń produce ọṣẹ Edward lọ ni. Sórí ẹ rí i pé àpò 2 la produce ní ànákọ́ yẹn, ó tún ti dàpọ̀ 3. À ń produce ẹ lọ, àwọn èèyàn ń béèrè fún all over the world. Ìwọ náà wàá rà tiẹ̀ kó tó tán. O lè máa wò pé ọṣẹ lọ́pọ̀ ńlẹ̀ báyìí. Bẹ́ẹ̀ ni, táwọn èèyàn bá máa rà á, táwọn èèyàn bá máa ríṣẹ́ rẹ̀, kò rọrùn láti produce àdúrà ọṣẹ báyìí. Bá a bá kà ní ìsìn yóò tó thousands. Tàbá kà lé ní èjì kó tó thousands, bí ọba tó bẹ̀ yóò súnmọ́ bẹ́ẹ̀ 50,000 ni. Ọ̀nà àlàkálà ayé ń kórìíra rẹ. Ọ̀rọ̀ rẹ dojúrú, kò yí ọmọ wa tí ìró soso ilẹ̀ ńlá wa rẹ̀ ṣe Edward. Orúkọ bàbá mi ní jẹ́ Edward ni mo wá sọ ṣẹ́ yìí. Mo ṣe jáde lórúkọ bàbá mi ní 50,000 nítorí nítorí wà ń bèèrè sí ń tọ́pọ̀. Ṣùgbọ́n nígbà tó bá fi lò tán, mọ̀ pé ó lo oògùn. Ó mọ̀ pé gbogbo òdiwọ̀ ara rẹ̀ kú ò. Ó mọ̀ pé ọ̀rọ̀ náà gbégbà. Ó mọ̀ pé àánú ọ̀fọ̀hún fún ọ. Mọ́ sùn. Ológun ni wọ́n ń kórìíra rẹ ni, wọ́n ń jẹun lójú oorun ni, wọ́n lálàkàlà ni. Gbogbo nǹkan jẹ́ ti dàrú fún ọ, ti lògùn. Wọ́n lóògùn ṣiṣẹ́ lára rẹ̀ wá rọ̀ṣẹ́ Edward 50,000 ni. Sórí èṣù yẹn jẹ́ kéèyàn ó gbègbè iṣẹ́ akin. Gbogbo ìjọba ti dá fún yẹn láyé, ọmọ ẹni màá rà lónìí, yóò mọ fẹ́ tì sí méjì, wọ́n fẹ́ tì sọ́rọ̀ ayé rẹ̀, wọ́n náà wàá rà kó kú ònú òṣì, kó kú ònú dààmú. Ó bá ń gbé kámẹ́rà sí kí ní ìjẹ́de ká máa ju ẹ̀yọ́nú yìí lọ. Ewé ẹ̀mílẹ̀ ní. Ṣẹ́rí iṣẹ́ tẹ́wé yìí ṣe pọ̀. A máa ń lò fún tí ọfà bá wà lára èèyàn, oníbàá ṣe pèlò rẹ̀. Tàbá fẹ́ fi ṣiṣẹ́ ọfà ọ̀kanu. Ó ṣiṣẹ́ ìyọnú, ó ṣiṣẹ́ aṣínà, ó ṣiṣẹ́ oró ọfà, ó ṣiṣẹ́ ìyọnú, iṣẹ́ tó ṣe pọ̀. Ó ṣiṣẹ́ àwọn àgbàlagbà. Iṣẹ́ tí ewé yìí ṣe pọ̀. Ṣùgbọ́n tá a fẹ́ lò fún lásìkò yìí, ẹ̀yọ́nú ayé ni. Ẹ̀yọ́nú tí yóò sì máa rówó tán náà yóò máa là. Gbogbo ọ̀tọ̀ bá lo iṣẹ́ yìí tó ráyí padà, bá ń fàdúrà ràn bàbá mi Edward lọ́wọ́. Pé iwájú tí bàbá mi kọjú sí kọ́lọ́run jẹ́ ọ̀dà. Ẹ̀yìn tó sì fílẹ̀ wọ́n fi gbà kankan bàjẹ́. Ẹ̀yọ́nú ayé tó kàǹkà ni. Mo búra pẹ̀lú kọ́lọ́run ò nílò ẹ̀yọ́nú ikọ̀ mọ́mọ́ pé ológun. Àwọn ẹ̀yọ́nú tí wọ́n máa lò tí nǹkan ó sì máa ṣe, tọ́mọ rí dáadáa ṣe, tọ́mọ rí sẹ̀múrà. Ẹnìkan ní bàbá yẹn ó sì wá máa sọ̀rọ̀ sẹ̀mú gbogbo ìgbà. Àwọn àgbàlagbà ni wọ́n ní bébí bá ti kú òun ṣẹ́. Wọ́n ní ṣẹ́ bù ṣe. Bí yẹn bá ti kọ́kọ́ sáré bí ó ṣe máa jẹun ná kókó nù. Ó ti ń róúnjẹ jẹ, ó ti ń rí sẹ̀múrà lé. Ẹ kọ́ ọmọ mọ̀ wípé àṣírí rẹ ti ń bò ní, wọ́n náà ti ń di baálé ilé nù. Nígbà tó bá wá rí sẹ̀múrà lé, ọmọ kó o tí ì di baálé ilé. Ẹni tí ò bá ti lè máa bọ́nu rẹ̀,
àwọn bàbá wa ò ní fún ìyàwó jọ wà ná kódà bí ìṣẹta ẹpọ ọmọ tí ò ti yọ lójú abẹ́ ń bóbìnrin sùn níjọ wà ná kó tó di pé wọ́n fún ìyàwó tó bá ti kú olóko bàbá rẹ̀ láago méjì bóyá aago méjì ló kúrò ní lóko bàbá rẹ̀ ìwọ náà wàá lọ ibi tiẹ̀ tó máa ṣe lọ́sàn-án bóyá látago méjì àbí látago mẹ́ta tó bá ti kúrò lóko bàbá rẹ̀ oko tiẹ̀ ló máa lọ ìgbà tó bá wà lóko rẹ̀ tó rí wípé wọ́n ti ń rí wípé ọmọ yìí náà ti lóko ẹ̀gẹ́ ó ti lóko iṣu ó ti lóko kòkó ó ti lóko gbogbo ẹ̀ tó bọ́ obìnrin ìgbà wọn ni wọ́n tó wá fún ní pé tó níyàwó ìgbà wọn ni wọ́n tó wá yaṣẹ́ fún kó tó wá yaṣẹ́ fún jọ́nà yóò tún lọ mọ́ báwọn ọ̀rẹ́ bàbá rẹ̀ ní fọmọ yìí náà lẹ́jọ́ dá dúró jọmọ yìí náà dá dúró bẹ́ẹ̀ ṣe máa ṣe jọ àná kò dàbí ìsìn ọmọ ọdún mẹ́rìnlá ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún fún yàn lóyún òun náà lóyún àwa ló sì pọ̀ bóòlù òṣè ní mọ́ pọ̀ ètò táwọn bàbá wa ṣe ń jọ̀wọ́ àná yàtọ̀ sí tòní bọ́ọ̀ bá lágbára ń jọ̀wọ́ àná kọ́ mọ̀ pé ó lè ṣiṣẹ́ wọn ò ní fún yàwó a wá fi odidi àtàrí ńláńlá kà sẹ́rí odidi àtàrí ńláńlá ká fi lé lórí báyìí Ẹ̀yọ́nú yẹn kàǹkà a wá dé ògùn dé ó wá di jíjó a máa kó náà bò sẹ́yìn bàtà bá jó tán tá a jó tán tá a lọ tó kúnná dáadáa a wá ṣúgà oníkóró St. Louis sẹ́rí irú ṣúgà yìí ló máa ń ṣiṣẹ́ fún oògùn jù mi ò ní ṣúgà yìí kò ṣiṣẹ́ mọ́sí mi gbọ́ o ṣùgbọ́n tá a bá lọ́wọ́ àwọn bàbá wa tí wọ́n ń lónìí ó tún ní táwọn fi páálí ṣúgà yìí ṣe àwọn fi páálí ṣúgà yìí dín ẹyin jẹ àwọn aṣẹ́ téèyàn fi rógbò rẹ̀ lò àwọn fi dín ẹyin ìbílẹ̀ jẹ ìyọ̀n kọ́ là ń lọ lónìí sẹ́rí tábà wá ti jó tán àwọn mọ̀ páálí ẹlòmíì mọ̀ pé àfi páálí lásán ìwà pápá gbẹrún gbé lọ́wọ́ ṣẹ́ ti rí àwọn àmọ́ díẹ̀ àní jẹ́ kó pọ̀ jù nínú ṣúgà yìí àwọn àlọ́ mọ́ oògùn tá a ti jó tá a ti kù tá a ti lọ̀ àwa lọ ṣúgà oníkóró mọ́ àwa mix ẹ̀ papọ̀ àwa máa bù sẹ́nu díẹ̀díẹ̀ láàárọ̀ a lè fomi lò a lè fọtí lò a lè fẹ̀kọ lò a lè fomi àgbọn lò a lè fomi òrombó lò kò sí ní tá a fi lò tí ò lọ wọ́n bá tẹ̀ jẹ́ pé ó tẹ̀ wá kọ́ láà òòró mi bí tó sí ìwọ kàn bú sẹ́nu máa lọ bí iṣẹ́ rẹ̀ ó rí i pé màtọ́ bá ìlú láàrin ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì ọmọdé táyé ọmọ yọ́nú sí ọ ayé ọmọ fẹ́ ọ ọmọ rí nǹkan ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ ọmọ ríṣẹ́ múra lé ọkàn rẹ̀ ó sì máa balẹ̀ ẹ̀mọ́gbà wípé ọṣẹ Edward ní tí kò rọrùn láti kàn produce ọṣẹ kalẹ̀ báyìí láti ṣe pé wọ́n máa jẹ́ fúnra rẹ̀ kí wọ́n á produce ọṣẹ kalẹ̀ báyìí kò rọrùn bẹ́ẹ̀ tí ò bá jẹ́ pé àwọn èèyàn ń dìmáàdì fún wọn lò wọ́n ríṣẹ́ rẹ̀ tàbá wọn sọ fún wọn náà pé mọ́ sùn wọn náà wàá rà ń bi ọṣẹ Edward yìí ọ̀nà dàrú fún ọ ìlú ní 50,000 ó dà rí 50,000 ní ìdìpọ̀ fẹ́ sanwó nù dìde owó tó fi ra sàwámà fún girlfriend rẹ kó wá lu ọṣẹ tó yẹ pé ọmọ lò ọ̀nà ọmọ sí ọmọ jẹun ọ̀nà ọmọ là ọmọ rí nǹkan ṣe ọmọ pé bí èèyàn bá ti sùn kò ní sún bí èèyàn bá ti sùn kò ní débi tí ń lọ ṣùgbọ́n bí èèyàn bá ti ń tẹ̀síwájú ní ayé wẹ́rẹ́wẹ́rẹ́ yọmọ rí pọ́nà ọmọ sí ọ̀nà ọmọ là yọmọ rí nǹkan ṣe 50,000 ni ọṣẹ ìtajà náà bẹ́ẹ̀ ni tí ń tajà àwọn yóò wà nílé àlékún gbogbo ẹ̀ síta tán ni 50,000 lòun náà wọ́n náà ń tajà ọjà rẹ̀ wà lọ déédéé gbogbo ẹ̀ ọmọ ń jókòó ni ọmọ ń pa iṣẹ́ ṣọ́ọ̀bù rẹ̀ ni wọ́n náà rọṣẹ́ ìtajà 50,000 àwọn ayé ń dààmú rẹ̀ ni wọ́n ti dọ̀nà tiẹ̀ rú ọ̀wá rọ́gbọ́n kankan ta gbogbo kan ló ti lò ọṣẹ àwọn àgbàlagbà ń bẹ kékeré tá a ṣe 50,000 ọṣẹ mo fẹ́ là ń bẹ 500,000 ni ìyẹn wọn yìí náà ò nílò kọ́ mọ́ dúpẹ́ àsìkò tó o bá lóyún gbọ́dọ̀ rí nǹkan tí ó dùn mọ́ ọ́nú ṣe àwọn ṣọlẹ̀ ń bẹ lóríṣiríṣi àwọn ìyọnú àwọn mọ̀lẹ́ ń bẹ tí wọ́n náà lò tó máa jẹ́yàn tó kàn rí ó sì balẹ̀ nọ́mbà tẹ́ pè mí sí 080 30 45 6383 080 30 45 6383 080 30 45 6383 080 30 45 6383 ìlú Ìlọrin náà mo wà lágbo ọba anywhere tẹ́ ẹ bá ti ń bọ̀ wá ẹ sọ̀kalẹ̀ ń lù Ìlọrin gangan nínú Ìlọrin gangan ni mo wà ní last bus stop tẹ́ ẹ bá ti ń bọ̀ wá ni ẹ ti sọ ẹ mọ́ sọ̀kalẹ̀ lẹ́yìn ìlú
tẹ bá wá dé inú Ìlọrin gangan tẹ ti sọ̀kalẹ̀ inú Ìlọrin gangan ní last bus stop tí gáràjì tọkọ̀ yín bá ti sọ yín ẹ wá gbọ́kadà ẹ lẹ́nu lọ ilé epo Ibrolac lágbo ọba. Tẹ bá wá ti dé ilé epo Ibrolac ní agbo ọba ni mo pé òkè sọjà ọba o, agbo ọba ilé epo Ibrolac. Tẹ bá wá dé junction ẹ bá ti dé ilé epo Ibrolac yẹn wá béèrè junction Olú guest house, junction Olú guest house. Sẹ́ni junction Olú guest house ẹ bí òpónà méjì sí ilé epo Ibrolac ní junction Olú guest house yẹn wà. Ẹ ti rí sáńbọ̀dù mẹ́bẹ̀ Òrìṣàtọ́lá Ifágbénró Abba Medicine Limited. Fọ̀gánáísà kan wọ́n wà níbi junction Olú guest house yẹn, orúkọ fọ̀gá yẹn Alhaji Hasan Ọmọẹdẹ. Lọ́dọ̀ fọ̀gá yẹn àbẹ́nibọ̀dì tẹ́ bá lórí ta yẹn bèrè ilé Ifágbénró ọmọ Òrìṣàtọ́lá àpèsè ìṣègùn àgbáyé ọkàn wọ́ balẹ̀ àní dààmú àní dẹni àná wàhálà òní dé bá wa àní mọ́ṣẹ́ àní faragbọ́fà èèyàn máa mójútọ́rọ̀ ayé ẹ̀ ní àǹfààní bẹ lórí YouTube mi Òrìṣàtọ́lá Ifágbénró Abba Medicine Limited. Ẹ share, ẹ like, ẹ comment, ire o, ire gbangba.